Ẹ̀gbá Mọ̀lísàbí ọmọ agbègbè àkàlà Lákéjọbí ọmọ asẹ́rẹ̀ tí mo mi kíkan. Ẹ̀gbá ọmọ Lákèsì jógbẹ̀rú má jógbẹ̀kọ ẹ̀rú ní sinmi ẹ̀kọ́ kìí síyàn. Ọmọ ọmọgúnyán lẹ́bẹ́ fọ́rọ̀ ní pópó ọmọ ọlọ́kà lẹ́bẹ́ fọ́rọ̀ nígbà ṣọ̀rọ̀ ọmọ yan tó bulorò ó jẹ ọmọ ọkà tó bulorò ó lò àsáró tó bulorò ó yàn. Ẹ̀gbá ọmọ tó bulorò ó ké ọmọ tó bulorò ó wí ọmọ màrìwò ọmọ orò tí lọ ní yàmùyàmù ọmọ wòmúwòmù lorò ó ké àgbà tó dún wòmúwòmù orò lolúwa rẹ̀ sì jẹ. Ẹ̀rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní kẹ́yẹ fòrò yìí lọ́dẹ pẹlẹbẹ ìgìlẹ̀gbélé wọn lọ́wọ́ ọmọ awo egúngún lobìnrin lè ṣe. Ẹ̀gbá ọmọ awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ bóbìnrin bá fojú kọrò orò àgbè. Lákéjọbí ọmọ ọba tó tẹ́wọ́ gbàdé ọmọ ọ̀sàlẹ̀ orò wọn àdún yùngbàyùngbà. Lákéjọbí Ẹ̀gbá Mọ̀lísàbí bóró bá ń pagi bóró bá ń pọ̀pẹ̀ bíi tìgì ńlá yín kọ́ ọmọ wíjọ́ kírun rẹ̀ ó gbọ̀n wẹ́rẹ́ ọmọ abíláké ṣẹnu wúyẹwúyẹ ọmọ abíní gbàgbòrà fọhùn bí ọ̀jẹ̀. Ẹ̀gbá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé àbàtàbùtù ọlọ́rọ̀ ẹ̀lẹ́ ọmọ Lákèsì jógbẹ̀rú má jógbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kìí sí yàn. Lákéjọbí aráalé ẹ̀lẹ́ aláké àgbà kẹ́ẹ̀pẹ́ lóye bàbá kẹ́ẹ̀làkúngbó gbogbo Ẹ̀gbá bá yín ṣèlú jàǹkàn. Àwọn ojú ẹ̀tù àwọn ṣẹlẹ̀rú àwọn kòtò ẹ̀sẹ̀ òkè àwọn ṣílẹ̀ àwọn àgùrá ẹlẹ́sìn méjì àwọn olówù àwọn olúbàrà gbogbo ẹmẹ̀rẹ̀ abá yín ṣe bàbá gbogbo òtẹ̀sí gbogbo kéèsì àwọn ọ̀tòkú àwọn ọ̀tòkò àwọn ọ̀gbẹ̀yìn wọ́n bá yín ṣe bàbá. Ẹ̀gbá dàgbà arógùrò lójú ògùn kábíyèsí wọn kì í jólúmọ̀ Ẹ̀gbá gbé Elédùmarè abá yín ṣe bàbá. Káre Ẹ̀gbá Mọ̀lísàbí ọmọ agbòǹgbò àkàlà káre ọmọ Lákèsì jógbẹ̀rú má jógbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kìí sèyàn. Ọ̀kẹ́ bàbá onísàbí ni lọ́pẹ́ ní sọ́yẹ́.